وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله شهادة الأولين والآخرين شهادة أولياء الله المتقين شهادة من صلى وصام وقام وحج لله رب العالمين شهادة بها أعيش دنياي شهادة بها أموت يوم أموت شهادة بها أدخل القبر وبها أقابل منكرا ونكيرا شهادة بها أبعث يوم المحشر وأنا أمام رب العالمين شهادة بها أمشي على الصراط كالبرق الساطع شهادة بها أدخل الجنة مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا àtàwọn ọ̀rẹ́ Ọlọ́run ọba àtàwọn olódodo àtàwọn tọ́lọ́run ọba parí ìdẹ̀ra rẹ̀ lé lórí. أيها الإخوة في الله gbogbo ẹ̀yin ọmọ ya pátá nínú tọ́lọ́run ọba. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ليكن في علمكم جميعا oníkálukú kálọ̀ màmá dájú wípé أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أبو جماعة ẹjẹ́ sọ pé ní alhamdulillah alhamdulillah ẹjẹ́ wúbẹ̀ lẹ́ẹ̀kan sí alhamdulillah ẹjẹ́ sọ pé ní alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin. ẹ̀yin jama muhibbuddin al-islami mo kí yín kú oríire ìmọ̀ wá sọ́dọ̀ yín báyìí nísìn tí ń bá rí ka dáadáa bóyá lè yà jẹ́ kẹta àbí kẹrin kódà bóyá kẹ́ tó máa jẹ́ muhibbuddin náà lèmi náà ti ń wá mo dẹ̀ bá yín sọ̀rọ̀ lọ́dún tó lọ lérí pé ní ó kọ́ tẹ́ ń jẹ́ yìí tóbi ẹ wá ṣiṣẹ́ tọ ó kọ́ ni kó lè máa yín la muhibbuddin al-islami ẹni tó nífẹ̀ẹ́ sí Ọlọ́run bá a bá sọ pé èèyàn nífẹ̀ẹ́ sìn bá a bá ti rí súra rẹ̀ á rẹ̀ sìn lára rẹ̀ téèyàn bá jẹ́ ni tó nífẹ̀ẹ́ sìn ọ̀rọ̀ rẹ̀ ìwà rẹ̀ ìrìn rẹ̀ owó rẹ̀ iṣẹ́ rẹ̀ ìṣesí rẹ̀ ìwọṣọ rẹ̀ ìjẹun rẹ̀ ìmúmí rẹ̀ yóò jẹ́ tẹ̀sìn Ọlọ́run tó bá fẹ́ jẹun yóò béèrè pé ẹ̀yin àfọ onímọ̀ bó lọ́lọ́ ní a jẹun
tó bá fẹ́ wẹ̀wù yóò béèrè pé bó lẹ̀sìn ní wẹ̀wù tó bá fẹ́ dáwọ́ lé òwò yóò béèrè pé irú òwò tí mo fẹ́ ṣe ní sẹ́sìn ní sí àbó ní mọ̀ sí ìgbà ń lè yóò tó di muhibbu dini l-islami bẹ́ẹ̀ bá wá nífẹ̀ẹ́ sìn báwọn ọ̀ràn yẹn ní fọ́lọ́n kó nífẹ̀ẹ́ yín bọ́lọ́n bá wá nífẹ̀ẹ́ yín yóò pa àwọn màláíkà sánmà keje láṣẹ kí wọ́n máa nífẹ̀ẹ́ yín sánmà keje ó pa kẹfà láṣẹ wọ́n pa karùn-ún wọ́n pẹ̀ kẹrin láṣẹ wọ́n pa kẹta àkọ́kọ́ láṣẹ wọ́n wà á pa gbọ́ntọ́ wà lè láṣẹ kí wọ́n máa nífẹ̀ẹ́ yín bọ́lọ́n bá ti wá nífẹ̀ẹ́ yín yóò dojú yín tẹ́ máa fi rìnà yóò dẹnu yín tẹ́ máa fi sọ̀rọ̀ yóò dẹsẹ̀ yín tẹ́ máa fi rìn yóò dọwọ́ yín tẹ́ máa fi mú nǹkan àmọ́ kọ̀rọ̀rùn kọ́lọ́run tó nífẹ̀ẹ́ yín o ẹ̀yin lẹ nífẹ̀ẹ́ Ọlọ́run báyìí o bífẹ̀ẹ́ Ọlọ́run tẹ́ níyẹn tí ó bá wá jórí jìnnà wàhálà ńlá ni pẹ̀lú kọ́tẹ́ ń jẹ yẹn lẹ́sìn mo gbà yín nímọ̀ràn mo níbẹ̀ ti kójọ tẹ́ nífẹ̀ẹ́ sìn tó báyìí tó yẹ pé lọ́dọọdún lẹ̀ ná thousands láti fi jẹnẹrétì mùsùlùmí kí wọ́n wá gbọ́rọ̀ Ọlọ́run ó yẹ kẹ́ ẹ níjòkó ẹ̀sìn tẹ́ bìlọ́ǹgì sí tó jẹ́ ti sunna tẹ́ ẹ máa lọ lè gbọ́rọ̀ lọ́dọ̀ àfẹ́sìn afa àwa tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ tí mo bá yìí náà afa sunna ni wọ́n ó tó kẹ́ ẹ níjòkó tẹ́ ẹ máa ṣèdánilẹ́kọ̀ọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ tẹ́ ẹ máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ ní bùkátà sákìídà ẹ ní bùkátà sí àgbọ́yé ẹ̀sìn ẹ gbọ́dọ̀ kọ́ bẹ́ẹ̀ ti kírun tírun ó yanjú ẹ gbọ́dọ̀ kọ́ bẹ́ẹ̀ ti gbà àwẹ̀ táwẹ̀ ó yanjú ẹ gbọ́dọ̀ kọ́ sàká yíyọ ẹni ọba mi bá bùkún tó wọ̀ rẹ̀ yọ sàká bí ó ti yọ tí ó yanjú àwọn nǹkan yìí là kọ́kọ́ sẹ́yìn o tó yẹ kẹ́ ẹ mójútó torí sábà wíwá bí tá a bá ń wá bí lọ́dọọdún ó yẹ kó máa bí èso rẹ̀ sígbésí ayé ẹ̀sìn yín ni kókó ní pé a kàn ń gbà fẹ́ lẹ́ àwa wọn wá ń ṣe wá sí ìgbé mi lọ́bì kan lọ́ọ́ ṣe wá sí àníyàn mi pẹ̀lú ẹ̀ ni pé bọ́lọ̀ ń bá ní kí n rọ́rọ̀ Ọlọ́run mẹ́wàá sọ níbẹ̀ bóyá àwọn èèyàn alo méjì bóyá àwọn alo mẹ́ta bóyá àwọn alo mẹ́jọ bóyá àwọn alo mẹ́sàn-án bẹ́ẹ̀ yẹn bá wá ń sọ lọ́dọọdún èyí tí ó dáa jù ní ká máa rí ìyípadà sí dáadáa owó tẹ ẹ ná Ọlọ́run gbà lẹ́sìn fún yín o ìgbìyànjú yín Ọlọ́run tẹ́wọ́ gbà fún yín o Ọlọ́run sì yọ́nú sí yín o gbogbo àwọn àkíyèsí tá ń pè yín sí lápapọ̀ ọba mi ò fún yín sí mo pè yín sí lẹ́sìn mo tún rán yín létí lọ́dún yìí o ẹ lọ́ọ́ ní jòkóò dánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn èyí tẹ̀ ń ṣe yìí annually ni ìjòkó gbọ́dọ̀ máa wà tí ó jẹ́ dánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ẹ bá lè wá àfáyàtọ̀ lẹ́sìn tí ó máa kọ́ yín ẹ lọ́ọ́ bìlọ́ǹgì síjòkó àwọn àfáà súnà tẹ́ ẹ máa lọ ọbẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ lọ́gbọ́ halkọ ìlìmíyà ìdánilẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀sìn bí ó bá ti rí báwọn bí ìgbà tí ẹ kàn ń jókòó tó kọ̀ yín tí ì lápá lára ẹ̀yin tẹ̀ ń jẹ ni èyí ń jọ́rọ̀ mi àkọ́kọ́ tọ́bíkì tẹ́ wá fún mi àmì wò àtàbáyọ àbẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá làmì wò ọmọ èèyàn níjọ́ tọ́lọ̀ ti dá wa sérí ilẹ̀ láyé a máa ń rò pé ìkan ni dáadáa ìkan laburú àwa là ń rò bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run èyí tá ń pè dáadáa ń àmì wò ni èyí tá ń pè láburú ń àmì wò ni èyí tá ń pè dáadáa kí ni mo pè é èyí tá ń pè láburú kí ni mo pè é ọba mi ní wanabulukum bisharri wal khairi fitnatan wa ilayna turja'un ọba mi ní wanabulukum àwọn Ọlọ́run ó dán yín wò bisharri pẹ̀lú aburú wal khairi àti dáadáa fitinatan akafi dààmú yín lásán ni wa ilayna turja'un ọ̀dọ̀ wa lẹ́ padà sí kí ni túmọ̀ àyà ni ṣé ẹ mọ̀ pé n tó dùn mọ́ mi yẹn láyé òun ni kóhùn ojú olówó kọ́mọ̀ jò lọ́sì bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ n tó dùn mọ́ mi yẹn láyé òun ni kóhùn ó bímọ bí wọ́n ti bí wọn náà bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ kóhùn mọ̀ ya àgàn n tó dùn mọ́ mi yẹn láyé òun ni kóhùn ó kọ́lé tó dáa n tó dùn mọ́ mi yẹn láyé kógun mọ́tò tó dáa n tó dùn mọ́ mi yẹn láyé kó wọṣọ tó dáa
in tó dùn mọ́ mi yẹn láyé kó ṣe rí kó ṣe wò ṣe rí gbogbo dáadáa tẹ̀ ń retí òun náà lọ́dọ̀ Ọlọ́run àmì wò ni níjọ́ Ọlọ́run bá fún ọ lówó sọ̀rọ̀ owó tó fún ọ̀hún ó fi mì ọ́ wò ni o liyabluwakum ayyukum ahsanu amala kó wo bó ti náwó yẹn sẹ́rí múmìnì bọ́lọ̀ ń bá gbowó fún Ọlọ́run máa gbowó sọ́wọ́ múmìnì ni kì í gbé sọ́kàn rẹ̀ níbo Ọlọ́run máa gbowó múmìnì sí kò ní gbé síbo inú ọkàn kèfèrí Ọlọ́run ó gbowó sínú ọkàn rẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ̀ kí ni túmọ̀ ọ̀rọ̀ ni kò sí ṣẹ̀ríà kankan tó ní kí mùsùlùmí má lọ́pọ̀ owó kò sí ṣẹ̀ríà ọ̀hún mùsùlùmí níbú owó mùsùlùmí ní owó yálùyálù kọ́sá ti má jẹ́ haram àmọ́ bí mùsùlùmí ti lówó yẹn owó yẹn wà lọ́wọ́ rẹ̀ ní kò ní sí níbo nínú ọkàn rẹ̀ kí ni túmọ̀ ọ̀rọ̀ ni mùmíní tó bá lówó bó tilẹ̀ wù kó wọn pọ̀ tó ọwọ́ rẹ̀ ní ọwà Ọlọ́run wà nù ọkàn rẹ̀ ìtọ́kàn bá pa láṣẹ lọ́wọ́ ṣe ìtumọ̀ ẹni pé Ọlọ́run ni ó máa darí ọkàn rẹ̀ bọ́lọ́n bá ti wá ń darí ọkàn rẹ̀ ìtọ́lọ́n bá ní kó fowó ọwọ́ ṣe ní ó máa fi ṣe kíní ní ó máa fi ṣe ẹni Ọlọ́run bá wà nínú ọkàn rẹ̀ tó bá kówó dání bí ti ń kọ́ mọ́sálásí ní ó máa fọ́mọ òrukàn ló ń jẹ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run bí ti ń kọ́ mọ́sálásí yóò máa fọ́mọ òrukàn ló ń jẹ yóò ní tí ó máa ṣe fáwọn opó àwọn ẹbí ó máa tọrọ yóò máa fún wọn ará ó máa béèrè yóò máa fún wọn torí pé owó yẹn ò sínú ọkàn rẹ̀ kí ló wà nínú ọkàn rẹ̀ Ọlọ́run ni gbogbo ntọ́lọ́n bá wà ní fowó ṣe pátá kí ni ó máa fowó ṣe wọ́n fi ṣe ni ṣùgbọ́n tọ́lọ́n bá fowó sínú ọkàn rẹ̀ tó tún kólé ọ lọ́wọ́ owó ni ó máa ṣèjọba rẹ̀ ó máa wò pé wọ́n ní wá kọ́ mọ́sálásí kí n bẹ́nẹ́fìtì mi màá kàn kọ́ àwọn kàkà máa gbé bẹ́ẹ̀ wàá máa kírun bẹ́ẹ̀ kí n tèmi bẹ́ẹ̀ wọ́n láwọn ọmọ òrukàn kan ibi ń pa wọ́n sẹ́mi bàbá wọn ni gbà tí ẹ mọ̀ pé wọ́n ní tọ́ wọn kí wọ́n bí wọn fún wọ́n ní ẹ̀kan opó kọ̀wọ́rọ̀ lọ́wọ́ wáṣẹ́ ni wọ́n wà gbọ́dọ̀ wáṣẹ́ ni wọ́n lẹ́nìkan ọmọ òrukàn èmi mọ́kọ́ abẹ́ ni torí pé owó yẹn wà nù ọkàn rẹ̀ yóò nífẹ̀ẹ́ owó yẹn sẹ́ẹ̀rì bọ́lọ̀ bá wá fẹ́ dẹ̀yàn wò owó wà nù ọkàn rẹ̀ ṣètánì ó wá jókòó tì í bí ṣètánì bá wá jókòó tó owó nù ọkàn rẹ̀ irú wọn ni wọ́n ń kó hòtẹ́ẹ̀lì torí pé owó wà nù ọkàn rẹ̀ ṣètánì jókòó ti pé tọ̀ owó rẹ̀ yìí tó bá fi kó hòtẹ́ẹ̀lì ó tún hòtẹ́ẹ̀lì ń ta o hòtẹ́ẹ̀lì ń ta ṣọ́tàmúnísì ń ta jù irú ẹ̀ ní ọkọ̀ tí ṣètánì bá jókòó pẹ̀lú ọkàn rẹ̀ nínú owó tó bá ra mọ́tò inú ọkàn rẹ̀ ṣètánì wà ń bẹ̀ mọ́tò ní àlè ní ọmọ lọ fi gbé ní ọ̀nà alẹ́ avenue ọtí ní ọmọ mu sìnà ní ọmọ ṣe tí a bá sọ̀rọ̀ Ọlọ́run fún ẹ̀yin tí ẹ̀ ní ọgbà torí ṣètánì jókòó tó wó nú ọkàn rẹ̀ ẹ̀ rí pé owó oníṣẹ́ bá ti sọ yẹn bẹ́ẹ̀ yẹn bá ní bọ́lọ̀ ń bá dán wò pẹ̀lú ẹ̀yọ́ wọ náà Ọlọ́run torí ẹ rò pé àmì wò ni kéèyàn má rí ṣe ni kéèyàn orí ṣe ń gbà míì náà tí ó bá sọ̀rọ̀ lọ́kàn rẹ̀ àmì wò ni lọ́lọ́run fi ń sọ náà Al-Qur'ani pé innal insana la yatgha an ra'ahu istaghna ọmọ èèyàn ìmọ̀ yakọ mọ́lọ́n lọ́wọ́ bọ́rọ̀ bá ti dé ṣé ẹ mà pọ́rọ̀ òun lójú ọ yakọ níjọ́ òun ọ̀rọ̀ òun di àmì wò fún ṣé ẹ mà pẹ́ni tí ò lówó láàrọ̀ pé nǹkan láàrọ̀ pàmì wò kàn èyí tó lówó yìí náà tó wó gbé wọn náà kí ló ṣe wọn náà àmì wò ní ló fi já sí pé wa nabluukum bish-sharri wal-khayri fitnatan àtòwó àtòsí àdánwò ní méjèèjì ṣe ẹrẹ́ lómi kọ́ jẹ́ olòsì tọ́jú olòsì un ní òjò ọjọ́ màdìjẹ́ náà ẹlòmí owó tó níhun náà ní ó ti wọnú náà ẹ wo nǹkan ẹlòmí ò ní bímọ a kà á sí pé bí ò ti bímọ àdánwò bá bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ẹ dákun ẹni tó bímọ tọ́mọ rẹ̀ wá pa ṣé oore ní fóun náà ẹni ó bímọ tí a wá mọ́mọ́ rẹ̀ wájú lé rẹ̀ tí a wá yìnbọn fún lójú rẹ̀ sóore ní fóun náà ẹni ó bímọ tó yẹ pé ọmọ ènìyàn wá dìde jòkóńjó ti bí ìwà ń ru káàkiri gbogbo ilé alágbo tí ọmọ abẹ́ kọ́dà yìí bá má bí kì í bá dájú mo ti bí lọ sóore ní fóun náà Ọlọ́run fi ní wa nabluukum bish-sharri wal-khayri fitnatan wa ilayna turja'un gbogbo ń tẹ́ ń pè lórí òun tẹ́ ń pè ní aburú yẹn lọ́dọ̀ àwọ Ọlọ́run àmì wò ní méjèèjì fún yín ṣùgbọ́dọ̀ wálé padà sí ọ̀rọ̀ kan mọ́ yanjú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì
àwọn aburú tí dùn máa wá tá a mọ̀ lámì wò lọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì mo ti kọ́ establish pé ní àtòrí àtàbúrú kí méjèèjì lọ́dọ̀ Ọlọ́run àmì wò ni tọ́lọ̀ ń bá fún ọ lówó o lè fi sàmì wò fún ọ tọ́ bá fún ọ yàwó o lè fi mi ọ wò tọ́ bá fún ọ lọ́mọ o lè fi mi ọ wò tọ́ bá kọ́lé fún ọ o lè fi mi ọ wò tọ́ bá ra mọ́tò fún ọ o lè fi mi ọ wò kó lè wo bó ti ṣe tòun ló fi ṣe ní àbó fi jìyà wọn bọ́lá wọn bá sì fún ọ ń jọ mí àyè fún ọ tí ò fún ọ ó lè jóore fún ọ mo parí eléyìí o mo wá fẹ́ bọ́ síbi aburú tó bá jámì wò fún yàn torí n ta àmà lámì wò gangan nu ẹ wo àfi àfa tí ó bá tàn yín lérí ilẹ̀ àfààfà tí ó bá tàn yín lérí ilẹ̀ Ọlọ́run sẹ́ẹ̀rí ká máa kó aburú ká máa ra burú ètò Ọlọ́run ní lérí ẹ̀dá kí ni mo pè é jẹ́ mọ́ ma min nabiyyin illa wa yubla wala waliyyin kana shahiran ma min nabiyyin kò sí ànábì kan tọ́lọ̀ndá illa wa yubla àfi kó nọ́ra burú wala waliyyin kò sí wòlíì Ọlọ́run kan kana shahira tá a mọ̀ tí ọ̀ra burú kò sí wòlíì náà sẹ́ẹ̀rí tá a bá pé èèyàn mùmínì nínú tí ó máa palẹ̀ mọ́ fún laburú wà sẹ́ẹ̀ máa pàwọn alápéjọ yìí nísìn tó bá ṣe sàá túká àwa là ń sẹ̀mí yìí tó bá ṣe sàá kú àwa là ń rí ṣe yìí tó bá ṣe sàá lè mọ́ ní mọ́ àwa là ń lálàáfíà yìí tó bá ṣe sàá lè sàárẹ̀ mo fẹ́ bi yín léèrè kí n gbé látòrí ànábì Adam aleyhi salatu ẹ dákun ibo ni wọ́n dá sí níjọ wọn dá ibo wọ́n dá sí ẹ dá mi lóhùn níbo ló padà kú sí níbo ló padà kú sí orí ilẹ̀ ayé èyàn ń gbá àlìjánnà Ọlọ́run wá lè bọ́ látà àlìjánnà sánmàlà àlìjánnà wọ́n wá lè bọ́ sí ilẹ̀ yìí irú ìyàtà ń jẹ yòówù náà wá jẹ àmì wo ni àbámi wò kọ́ Ádámà sí ọjà ànábì Ọlọ́run mọ́ ẹ dá mi lóhùn nígbà wá dé ilẹ̀ ó wá fẹ́yàwó àwáwù wọ́n wá ń bímọ lójú Ádámà báyìí lẹ́gbẹ́ ti pàbúrò ọmọ rẹ̀ kan ṣe kí ni ọ̀pá kejì sínú Ádámà dùn anabi Ádámà jẹ́ anabi mọ́ àmì wo nu o aburú nu o Ádámà lọ́lọ́run fi ṣe yìí o in tó mú tó fi sá Ádámà yóò fi ṣe wọ́n náà anabi Nuha aleyhi salatu wa salam ó fẹ́ yàwó ó wá jíṣẹ́ ní 950 years ló fi jíṣẹ́ Ọlọ́run tọ́ba jíṣẹ́ wọn nà níjọ́ tí wọ́n pa ayé rẹ̀ tí wọ́n fẹ́ sọ omi tó fánà kalẹ̀ ó ní ya bunayya irkab ma'ana fala takun minal halikin ìwọ ọmọ mi gún akójú omi pẹ̀lú mi mọ́ wà nínú àwọn tí ó parun ó ní sa'awi ila jabalin ya'sifuni minar radifa èmi ń sá lọ bí òkè kan òkè wọn là mí kò ní jẹ́ kí gbé omi yọ kàn mí bàbá rẹ̀ ní la asima al yawma min amrillah àṣẹ Ọlọ́run lójó tí ń rọ̀ yí ẹnìkan ò lè bọ́ mbẹ́ ẹ dákun Nuha wa ń wò báyìí tọmọ rẹ̀ fi parẹ́ mọ́ mi sínú Nuha dùn kí lè léyìn fún àmì wò anabi Ibrahim aleyhi salatu wa salam ó wá fẹ́yàwó ní Samari lógo ní Samari ó wá dọ́mọ 80 years látìgbà tó ti fẹ́yàwó ní Samari kọ̀rọ̀ ọmọ bí anabi Ibrahim yìí òun nípìlẹ̀ mùsùlùmí òun nípìlẹ̀ yahudi òun nípìlẹ̀ kírísítẹ́nì gbogbo ẹ̀sìn sánmà pátá tó lágbára lérí ilẹ̀ òun ló pilẹ̀ rẹ̀ ó wá fẹ́yàwó ó fi wá dọ́mọ 80 years kọ̀rọ̀ ọmọ bí anabi Ọlọ́run sì ni òun ni wọ́n ń pè ní Khalilur Rahman ayọ̀ Ọlọ́run tímọ́tímọ́ Ọlọ́run wá bá sọ̀rọ̀ débi pé kọ̀ wá bùn lọ́mọ nígbà wá dọ́mọ 80 years Ọlọ́run wá dá ó ti ń sunkún ọmọ ó níbẹ̀ ni lọ́ọ́ ṣe mímọ́ ó ní wọ́n Ọlọ́run bò ní kí n ṣe mímọ́ Ọlọ́run sáré lọ́ọ́ ṣe mímọ́ ó wá lọ́ọ́ wẹ̀ Ọlọ́run tó ní lọ́ọ́ ṣe mímọ́ lọ́ba farun eri Ọlọ́run tó ní lọ́ọ́ ṣe mímọ́ lọ́ba farun abíyá Ọlọ́run tó ní lọ́ọ́ ṣe mímọ́ ó farun sálẹ̀ Ọlọ́run ní lọ́ọ́ ṣe mímọ́ ó wá wò pé kí ló kù tó wò tí ì ṣe o ó wá lọ lè mú kọ̀dùm kí ni mo pé àáké ní jẹ́ bẹ́ẹ̀ ó wá fi gé idọ̀ ara rẹ̀ Ọlọ́run wá ní nísìnyí ló ṣe mímọ́ Ibrahim ìjà sípà náà bí Ibrahim akọlà ńgbà tó dọ́mọ 80 years Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá bùn lọ́mọ 100 years ọ̀pọ̀ ọmọ 100 years kó tó bímọ
ó wá bí méjì péré Ismaila àti Isiaka. Ismaila lẹ̀gbọ́n, Isiaka làbúrò. Lẹ́yìn 100 years mo fẹ́ bi yín léèrè ṣé kò jẹ́ ànábì Ọlọ́run mọ́? Ṣé kò jẹ́ ànábì mọ́? Ọlọ́run dẹ̀ wò àbí ọ̀dẹ̀ wò? Ó fi ọmọ jẹ́ àbí ó fi jẹ́? Ebó ntí ẹ wá jẹ́ ọ̀dà tó Ibrahim, ọ̀dà tó Ibrahim. Ànábì Musa alayhi salatu wa salam, Fìríọ́nà ń fi àjọ ọmọ Israẹli. Musa sì nàró báyìí, Haruna dúró tì. Wọ́n pẹ́ Rabbana ìwọ Ọlọ́run ọba wa o, innaka ataita Fir'auna wa mala'ahu zinatan wa amwala. Ìwọ ló fún Fìríọ́nà àtàwọn abàfin rẹ̀, ó fún wọn ní zina kéèyàn yọ kí wọ́n mọ̀ pé èèyàn yọ, wa amwala ó sì kó ọrọ̀ ayé fún wọn. Liyudillu an sabilika, gbogbo ń tó fún wọn yìí wọ́n fi ń ṣì àwọn èèyàn lọ́nà ni o. Rabbana ọba wa o, àtúmísí ala amwalihim, jọ̀wọ́ wọn jọba mọ̀jẹ̀ wọn owó wọn bá ń bàjẹ́. Wàtúmísí ala qulubihim, jẹ́mi wọn máa lé sí. Fala yu'minu hatta yarawul adhabal alim, wọn ò ní gbà àfikún oríyà. Ọlọ́run sì dá Musa lóhùn, Ọlọ́run ní wọ Musa àti Haruna ustajibati da'watukuma, bẹ́ẹ̀ ti pè mí mo ti dáhùn. Fastaqima, ẹ lọ́ọ́ dúró déédéé. Ẹ dákun kéèyàn ṣàdúrà kọ́lọ̀ ń wá fún un lésì kó fi ti ara ẹ̀ gbọ́ báyìí pé àdúrà tó ṣe mo ti ṣe kí ni mo ti dáhùn, àmọ́ lọ́ọ́ ṣe é mọ̀ pé ìtumọ̀ lọ́ọ́ ṣe sùúrù náà máa lọ́ọ́ jìyà lọ́nu. Ṣé ẹ̀ mọ̀ yẹn tó fi jìyà lọ ọdún méje, ọdún mélòó mo pé lọ́ọ́ ṣe sùúrù náà ń bọ̀ náà ọdún méje ni. Ìwọ wá yóò ponú kalẹ̀ ọwọ́ tániwọ́ tó ń pé tó ọba ṣàdúrà lójú ẹsẹ̀ ó gbọ́dọ̀ gbà lójú ẹsẹ̀. Musa ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ Ọlọ́hun gbọ́ direct, Ọlọ́hun gbọ́ Musa ń gbọ́ wọn Ọlọ́hun ó béèrè Ọlọ́hun ni mo ti dáhùn, ṣùgbọ́n lọ dúró náà mò ń bọ̀ náà ọ wá dúró lọ́dún méje. Tàlàfà àwọn tí wọ́n sọ pé kọ́ máa ṣẹlẹ̀ lóye tí wọ́n máa ṣẹlẹ̀ tàlàfà àwọn sọ́tò Musa ni. Ẹ dákun ọdún méje tí Musa fi ń jìyà kí ló jẹ́ fún Musa? Kí ló jẹ́ fún Musa? Ta lẹ́yìn tẹ́ ṣàdúrà tẹ́ ní ọgbà tẹ́ máa dìdàkudà káàkiri, sẹ́yìn ò retí àdánwò ni? Ẹ retí àmì wo ni? Musa sì káwọn ọmọ Israẹli jákè odò tán, wọ́n hàn ní gbẹrẹgẹdẹ mọ̀. Ẹ jẹ́ n sọ díẹ̀ ní èmọ̀ tí wọ́n fún yín. Wọ́n ní Musa ọ̀dáhùn, wọ́n ní wò ó sọ pé kó wa jákè odò á sin lọ́hùn, àti wá jákè odò báyìí ká tó wá sin lọ́hùn tó ń wí ní ọ̀rọ̀ wà. Musa lọ́rọ̀ òun lọ́wọ́ àwọn nítọ̀ á dùn ó báyìí kòrókòró lọ́sàn gangan á dùn ó wà ké sọ́lọ́ ntọ́nà ọyọ́ yọjú sí wa, àwa àti ọjọ́ wa ṣe kínní àjọ sọ̀rọ̀ bàbá wa gbangba náà wà mọ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n kó wọn já òkè omi tán tí wọ́n bọ́ lọ́wọ́ Fìríọ́nà tán ni o. Ẹ dákun kéèyàn ó sọ fún yẹn pé tó o bá kó wa jákè omi tá a dé ní òdì odò á máa sin lọ́hùn láì gba kọ́bọ̀, kí wọ́n á sọ fún pé tọ̀ èyí wọn ọ̀tọ̀ ni àṣọ yìí mọ́ ẹni tọ́nà ọ̀lọ́ pé wá káwọ́ báyìí kí lélẹ́yìn fún Musa. Musa wa ní tọ̀ kálẹ̀ yìí tẹ́ bá fẹ́ náà nù ẹ ká lọ. Wọ́n sì tẹ̀lé Musa, wọ́n sì lérí òkè. Nígbà tí mali Ọlọ́run yọ sí wọn, wọ́n dákú lógójì ọjọ́. Wọ́n wá darí wọn wá ní tọ̀ tẹ́ẹ̀tẹ́lẹ̀ rí oúnjẹ máa ń sọ̀kalẹ̀ láti sánmà ni. Tásìkò oúnjẹ àárọ̀ bá tó mọ́nù wásàlẹ̀ wọ́n sọ̀kalẹ̀, bọ́ọ̀sà bá tó mọ́nù wásàlẹ̀. Nígbà òdìjọ́ kan ní Musa ìta àfìmọ̀ pọ́ba rẹ̀ ń bẹ́ ń tòótọ́ àfẹ́ jẹun sánmà yìí mọ́. Sọ fọ́lọ́ ń kó fún wa lẹ́gùúsí àtẹ̀pà àti iṣu àtàlùbọ́sà àti èso tá a máa gbìn á máa ṣe fúnra. Musa ní àhá Ọlọ́run fún yín lóúnjẹ láti sánmà ẹ̀ sìn ẹ̀ tún wá ní kó fún yín sẹ́sẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ọmọ ṣiṣẹ́ káwọn tó jẹun ni ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nù o. Ẹ dákun èyí ń fún Musa kí lè yí ń. Ọlọ́run wá ní Musa kó wọn lọ bí báyìí. Musa wá ní tọ̀ Ọlọ́run ní kẹ́ ẹ tẹ̀lé mi ká máa lọ ilẹ̀ lérí. Wọ́n ní Musa anta wa rabbuka, ìwọ àtọ́lọ́run lẹ́lọ́ máa lọ iná àwùná ibi àwọ́jọ kórè àlọ́bì kan. Ẹ dákun ẹ ògbà tí Musa ti ń tẹ̀lé wọn bọ̀ kó tó wá ní kó tẹ̀lé Musa kan láwọn lọ kí lè léyìn fún Musa. Níjọ́ Musa jáde láyé ọwọ́ nù wàhálà pẹ̀lú àwọn ọmọ Israẹli yìí. Àkọ́kọ́ yín kọ́ ọmọ Israẹli lọ, ó fi ìyàwó síbi kan ó fi ìyá síbi kan. Wọ́n ránṣẹ́ sí púpọ̀rẹ́ ìyàwó, wọ́n ránṣẹ́ sí pẹ́mi ìyá fẹ́ bọ́. Àwọn ọmọ Israẹli sì ní àwọn ọlọ́mọ ibi táwọn odò sí rè. Ẹ dákun Musa níjọ́ náà nínú kíní ọ wà. Ẹ dákun sí ọ̀pọ̀lọ́ ń sọ̀rọ̀ mọ́. Ẹ dá mi lóhùn sí Ọlọ́run ọ̀gbọ́rọ̀ rẹ̀ mọ́, sọ́lọ́run òfun lẹ́sì mọ́. Ìṣe wá ń dẹ̀wò. Ta ni wọ́n tó ní ládàáwò? Ta ni ọ́? Anabi Isa
ọba mi lọ́rùn ṣe irú tí wọ́n ṣe fún Isa anabi Ọlọ́run tí wọ́n ṣe irú ẹ̀ fún kéré ọ̀nà àmì ni wọ́n gbà bí ìjọ tí wọ́n lóyún rẹ̀ wọ́n bí ìjọ wọn lóyún wọn ṣe kí ni Mariama ọkàn wà níbi kan tí wọ́n ta gàgá tí ń gbé bẹ́ẹ̀ ọkàn já ìlàbẹ̀ àgá sí tẹ́wàá gba báyìí gbogbo ibi tó jáde sí wọn náà wọn lọ gbà kábẹ̀ ni ọkàn rí báṣara ń sẹ̀wé ìyá ọlọ́kùnrin kan géńdé tó dúró ó sì ní inni a'udhu bi rahmani minka in kunta taqiyya ẹ̀rù ń bà mí ká ní wọn ọlọ́kùnrin kan tí ń pè ń tẹ̀kíyù ìyá rẹ̀ sọ fún pé ana rasulu rabbiki li abalaki gulaman zakiyya òjíṣẹ́ ọba rẹ̀ ni mo wá fún ọlọ́mọ ni ó ní anna yakunu li gulamu bó ní sì bímọ walam yamsasni bashar ọkùnrin ọ̀fọwọ́ kàn mí walam akbagiyya mi ìsàsẹ́wó tọ̀hún ti sọ fún lẹ́ẹ̀kan náà pé àṣẹ Ọlọ́run ni méjìyàn mọ́ ó ti rí bẹ́ẹ̀ ọkàn ṣe wúrúrú kọkàn ọkùnrin ní mọ́ni kò jù bẹ́ẹ̀ lọ bí ó ti rí mọ́ báyìí ó ní fílẹ̀ para òun ti yàtọ̀ bí ó bá ti gbẹ́sẹ̀ kan wọ́n ká lóṣù kan tó bá gbẹ́sẹ̀ kan wọ́n ká lóṣù kan oṣù mélòó lóbi fi ń lóyún ẹsẹ̀ mélòó ló gbé fọjá àkálìmọ̀káàtò ilà jíṣe ìnákàlà ń gbẹ́sẹ̀ mẹ́sàn-án báyìí dé ìrọbí mú bẹ́ẹ̀ ni ìrọbí mú báyìí dé kùkùté làbídùn etí ibẹ̀ lọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí rọbí kátó wí kátó fọ̀ ọmọ ti dé sálẹ̀ àhá mo bímọ wà ní ẹ̀dá ha mi ta ti ha ọmọ yẹn pè láti sálẹ̀ Isa pè yẹ láti sálẹ̀ ó ní la tahzani ìyá mi má banújẹ́ kọ́díjà alákìrọ̀ bùkì kọ́díjà alárọ̀ bùkì tá a takisẹ̀rí ìyá sọ̀rọ̀ mi tó mú lónìí bó ti bímọ tán bẹ́ sálẹ̀ rẹ̀ wàhùzì ilayki bíjísì nàkàlàtì tó sàkítọ̀ alayki rútọ̀ bá ń jẹ ní ìyá sórí làbídùn tọ́wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń Allahu akbar Ọlọ́run ti dára kọjá sẹ́rí Isa ọmọ àmì pátápátá ni báwọn kírísítẹ́nì bá ń sèrè bí wọ́n ti ń sèrè Isa tóbi ojú bẹ́ẹ̀ lọ wọn ò sì nítẹ̀ lọ́wọ́ inú Al-Qur'ani lọ́wọ́ wọn ò nítẹ̀ lọ́wọ́ ibomọ lọ́wọ́ gbogbo tàbí mọ̀ ń sọ yẹ ìlú bá nú báyìí bò èmi ni mo sọ bẹ́ẹ̀ inú Al-Qur'ani nìtan rẹ wà wọn ò máa kọ́ lọ́dọ̀ wa ni torí àwa la gbatira gbẹ̀yìn ànábì wa ló dé gbẹ̀yìn òun ni wọ́n sèròyìn ànábì tó kọjá fún sẹ́rí Isa yẹn wọ́n da special ni Isa fún rẹ̀ ẹ̀mí ni kí ni mo pè é gbogbo ntọ́ bá ti kú bí Isa bá fara kan yóò jí sẹ́rí làbídùn yẹn ó ti kú àmọ́ gba wọn bí Isa tí Isa fara kan làbídùn yẹn rúwé lẹ́ẹ̀kan náà ó sọ ọmọ lẹ́ẹ̀kan náà ọmọ ń gbó lẹ́ẹ̀kan náà ní Isa fi ń sọ fún yàrá rẹ̀ pé wà ó zi ilayki bìyí sí ìnákàlà tó sàkítọ̀ alayki rútọ̀ bá ń jẹ ní ìyá ìwọ ọ̀yá mi ibi tí mo sọ kalẹ̀ sí iye omi tó ti dá ti wà ń bẹ̀ bí Isa ti balẹ̀ báyìí omi ìṣẹ̀lẹ̀ tó sẹ́yọ lẹ́ẹ̀kan náà ni ìsì ń fara kan làbídùn tó jábọ́ báyìí dé làbídùn tó ti kú ṣe kí ni ó ní wọ̀ ọ̀yá mi omi tó múnu gbọ́n igi làbídùn tó sàkítọ̀ alayki rútọ̀ bá ń jẹ ní ìyá àwọn làbídùn tó gbó tó ṣe jẹ yóò máa sọ̀kalẹ̀ ó máa jajẹ ó máa jẹ lọ ìyá gan dààmú irú ọmọ mi wó rèé mo jáde nínú ilé kí n bomi lẹ́kùnlé kí n wọlé padà mo sì lóyún mo sì bímọ tí a bá wá bí mi kí ni máa ṣe kí ni máa sọ ṣe é mọ̀ pé kálọ́bà ti lóyún oṣù kan oṣù méjì oṣù mẹ́ta kúérì ó ti wà kó tó bí abẹ́ẹ̀kọ́ kò sí kúérì ẹ̀ lérí kúérì fún ìyá kan mú mi ó sì jẹ́ làbídùn ó sì tọ́jú ara ẹ̀ ẹ̀jẹ̀ ń bẹ ńlẹ̀ báyìí ibi ń bẹ ńlẹ̀ lọ́ba gbọ́mọ dání báyìí ó jókòó wà lába nígbà tí Sakariya wọlé Sakariya ni ya Mariam ìwọ Mariama annalaki hada ń bolo tirọ́mọ́ fa asharat ilayhi torí Sakari pé alábíàmọ́ lọ́mọbìnrin yìí ibi tó bí ní ẹ̀jẹ̀ ní ọmọ tuntun ní kọ̀dárúkọ òun ló bí ọ̀nà ọ̀sọ́mọ Saka sọ fún pé mẹ́kànnà abuki múra asáwò in bàbá tó bí wa Mariama Imurana ló kọ bàbá òun jẹ́ kí mo kọ́ rẹ̀ Imurana ni ó kọ rẹ̀ lèmi náà ń jẹ́ mẹ́kànnà abuki múra asáwò in Imurana bàbá rẹ̀ kì í ṣe bàbá bù wà mẹ́kànnà tí ummuki baghiya ìyá rẹ̀ ò ṣe sinẹ́rí ń bolo ti wá rọ́ ma fa asharat ilayhi ọwọ́ anáwó sọmọ ọmọ bá ní inni Abdullah ọmọ yẹn sọ̀rọ̀ jọ wọ́n bí ó ní inni Abdullah
ẹrú Ọlọ́run ni mí ataniyal kitaba wọ́n fún mi ń tírà jọ wọ́n bí náà nífa ó ní wọ́n fún mi ń tírà waja'alani nabiyyan wọ́n ṣe mí là nàbí waja'alani mubaraka wọ́n bọ̀ mí lálùbáríkà kí ló ní wọ́n ṣe Ọlọ́run jẹ́ lálùbáríkà Ọlọ́run jẹ́ lálùbáríkà Ọlọ́run jẹ́ lálùbáríkà ẹ wo ìfẹ́ sọ̀rọ̀ àlùbáríkà lónìí bẹ́ẹ̀ ọba lálùbáríkà tiẹ̀ ta ẹni bá lálùbáríkà tiẹ̀ da bọ́lọ̀ ń bá yẹ àlùbáríkà bí kò ń bí ọ̀rọ̀ yàn tiẹ̀ ta Isa ni waja'alani ó ní mo ibikíbi tí ń bá wà láyé àlùbáríkà ọmọ wọ̀ bẹ́ẹ̀ ni mo fẹ́ bí yín léèrè Isa ọ̀ lálùbáríkà kí n sinagogo náà kọ̀ tún jẹ́ sinagogo náà kọ̀ tún Jésù ní fi ń polo àbí kí ní fi ń polo ẹ sì rè èbó láti China láti India wọn ń sanko ń kọ̀tún wọn bẹ́ẹ̀ tẹ́ ń sanko lọ́wọ́lọ́wọ́ kéèyàn ó ti China kọ́ máa wọn fúláwà ń kọ̀tún láti Singapore wọn wá wọn fúláwà ń kọ̀tún gbogbo àwọn taxi driver ní airport tí a bá ti ń béèrè pé Joshua wọn ò ní $1,000 wọn ò ní kọ́ máa gbá wọn lọ Joshua $1,000 láti airport síbi kọ̀tún. Isa ní fi ń polo ńjọ́ tó bá ṣèkéde sáyé pé òun ọ̀sọ́mọlẹ́yìn Jésù mọ́ o kò sóògùn tó lè ṣe ibẹ̀ wọ́n tù kò sóògùn tó lè ṣe ibẹ̀ wọ́n ṣe kí ni àwọn aláì yóò tù tọ́lá àlùbáríkà Jésù wọ́n ṣe kí ni ní ẹwà wá bẹ̀ ló fi ní waja'alani tí sinagogu kéré kéèyàn ọmọ ṣe jẹ́rìí bí obìnrin káyọ̀ sì máa tẹ̀lé ọwọ́ nkẹjà ọkùnrin kọ́ máa jẹ́rìí irun bí obìnrin gbogbo ayé ti ń ṣe kí ni kí lòun náà ń polo Ìbàdàn express Ìbàdàn ìlú ni wọ́n tẹ̀ síbẹ̀ kí ni wọ́n ń polo ọ̀nà àṣẹlẹ̀ express ìkan náà jókòó síbẹ̀ àwọn ọmọ rẹ̀ ń lọ ní bí omi kí ni ń jẹ́ Isa ni waja'alani alùbáríkà Isa náà ni ó ní àyìnà máa ń kún tún ibikíbi tí ń bá wà láyé alùbáríkà yóò mọ̀ wá ń bẹ̀ àbí tí wọ́n bá dákọ̀ bí alùbáríkà ò ní débẹ̀ ó wá ní wá ò sọ níbi sọ̀láàtì wọ́n ní máa kírun àmọ́ alùbáríkà tà nábì jù bẹ́ẹ̀ lọ ìyà síbẹ̀ ni o alùbáríkà nábì ṣe kí ni ìyà síbẹ̀ ni o tẹ́lẹ̀ lómi wà ní ṣéèkì gan ròyìn Jésù òun lọ sọ́ọ̀sì bọ́ ọba lọ ọ jẹ ìyà tọ́ ọba lọ sọ́ọ̀sì kí mo ló ṣe ọ jẹ ìyà ó tún wọná kí mo ló tún ṣe ẹ̀kọ́ mọ́ sì mí gbọ́yé mo kàn ń ròyìn àlùbáríkà ìran sọ́ọ̀sì o ìran sọ́ọ̀sì mọ́ sì mí gbọ́yé ó wọ́n ní wá òsọ́ ní ibi sọ́lá wọ́n ní máa kírun wọ́n zaka wọ́n ní máa yọ zaka máa dúmú tó háyà tí ń bá wà láyé wà bá ràn bí wà lídàtì wọ́n ní máa tọ́jú ìyá mi wà lámúyẹ̀ jẹ́ níjà bára ń ṣèkíyà wọn ò sẹ́mi ń tọ́gì ọmọkọ́mọ ọwọ́ ni wọ́n sàlámù ní aláyà ìkẹ́ Ọlọ́run kó bá mi níjọ́ wọn bí mi ìkẹ́ Ọlọ́run ó bá mi ń sàdúrà fún rẹ̀ wọ̀yẹ́ ọmọ àmú tìjọ́ tí bá pẹ́ wọ̀yẹ́ ìjọ ọba tó ń dijọ́ ìkẹ́ Ọlọ́run ó bá mi Ọlọ́run ní dálíkà Ìsá bùnú Mariama Ìsá ọmọ Mariama nù kawla al-haqqi ọ̀la òdodo mọ́lẹ̀ alladhi fihi yamtarun òdodo tí wọ́n ń ṣe yapa ẹnu sí ma kana li basharin ẹ fi yóò lẹ̀ ẹ dákun ẹ wo bí mo ti ròyìn Ìsá yìí sóyà bí òye ẹ dákun sẹ́ni yìí fúyẹ́ wájú Ọlọ́run àbótóbi láàrin àwọn ẹ̀dá gan tọ́lọ̀ ń dá lérí ilẹ̀ ayé gbogbo wa látòkè délẹ̀ ó fúyẹ́ ní àbótóbi níjọ wọn ń gba létí kí Ọlọ́run wò àbí wọn gba létí táwọn ọmọ Ísírẹ́lì gbà ní etí wọ́n mú níjọ́ kan wọ́n ná tí a bá tún wọ́n gbẹ létí ọ̀tún tán níbi tó lẹ́dí òtún ṣe kíní yọ́kọ̀ tó ti tí wọ́n tún gbà ṣé kọjá ànábì mọ́ ni ṣé ogbón tá lọ́lọ́run ṣe fún yìí sí òsín bẹ̀ mọ́ ni wọ́n ṣe wá ń ná Ọlọ́run ṣe wá ń wòran nínà tí wọ́n ń náà kíní ń jẹun nínà tí wọ́n ń náà kíní ń jẹun dọ̀là lọ́dọ̀ Yẹhudi wọ́n gbà fáwọn pa yìí sọ ọmọ Màríàmù ní àwa là ń pè wọ̀ pa wọ́n mú níjọ́ wọ́n mú ọ̀tọ̀lẹ́ ni wọ́n mú ní nígbà wọ́n sì mú tán wọ́n gbà pé òun lòun mú wọ́n wá pa wọ́n rò pé òun làwọn pa wọ́n wá ṣe ní alóore wọ́n rò pé òun làwọn ṣe lálóore lọ́lọ́run fi ń sọ pé wà máa ń kọ́tà lúrù wọn ò pa wà máa ń sọ́là búrù wọn ò ṣe lálóore wà lákíṣù bí àlàhún àwọn Ọlọ́run dàrú mọ́ wọn lọ́wọ́ ni ẹ dákun jàmáà lọ́dọ̀ wọn kí ni wọ́n ṣe wọ́n mú kí ni wọ́n ṣe wọ́n pa kí ni wọ́n ṣe lágbélébú gbogbo àmì tọ́lọ́run ṣe fún yìí ńkọ́ wàhálà tóun náà rí ń jọ wọn fẹ́ mú kọ́lọ́hún tó gbé sá lọ sánmà ṣé wàhálà díẹ̀ ni tọ́lọ́hún padà gbé sá lọ sánmà ń jọ yẹn ni ṣé wàhálà díẹ̀ ni mo fẹ́ bí yín léèrè gbogbo bọ́lọ̀hún ti wá ṣe tó tóun kọ́ máa rí wàhálà báwọn kọ́lọ́ máa wòrán báyìí kí Ọlọ́run ṣe fún yẹn. ta ni wọ́n tó ní ládàáwò so tó Ìsá ni àbọ̀ lámìlá
so tó Musa ni àbọ̀ bọ́lọ̀ ń sọ̀rọ̀ anabi wa Muhammad anabi wa Muhammad ìtọ́lọ̀ ń ṣe fún anabi kò sí irú ẹ̀ fún anabi kan ẹ sọ fún mi anabi wo ló fi sí ti Ọlọ́run lójú ayé kó tó láti kíámà kò sí kò sí anabi Ọlọ́run kankan tó wá gbéra lérí ilẹ̀ báyìí tó wá dé láti ibi tí ń gbé tó débì kan tí a wá páàkì ẹ̀sìn àlùbùráàkì fún tó wá gẹ̀rí rẹ̀ tí Jìbìrìlù wá ṣáájú tẹ̀sìn àlùbùráàkì wá tẹ̀lé tí a wá ń gbé lọ sánmà kínní wọ́n wá kọjá bẹ̀ sánmà kejì wọ́n kọjá bẹ̀ sánmà kẹta wọ́n kọjá bẹ̀ sánmà kẹrin wọ́n kọjá bẹ̀ sánmà karùn-ún wọ́n kọjá bẹ̀ sánmà kẹfà wọ́n kọjá bẹ̀ sánmà keje wọ́n kọjá bẹ̀ nígbà wọ́n wá dé sánmà keje wọ́n wá mẹ́rí ilé omi wọ́n wá tọ́ omi Jìbìrìlù wá sọ fún wọn pé ibi tí mo dé yìí gbọ́dọ̀ kọjá bẹ̀ tí n bá kọjá bí ìmọ̀lẹ̀ ọ̀pá mi rẹ kò sí ti jẹ́ Jìbìrìlù mọ́ Ọlọ́run wá ní wọ Muhammad máa bọ̀ Muhammad wá ń lọ níbi tí ó ṣèròyìn ẹ̀ fún wa táwa náà mọ̀ ọ lọ ibi tí ó ṣe kíní táwa náà ṣe kíní àmọ́ ń ta àríkà ni pé fàkánà kama qaba qawsayni aw adina ọwọ́ súnmọ́ Ọlọ́run ọba mi bí ọrún ti súnmọ́ fà àbí ká ló súnmọ́ jù bẹ́ẹ̀ lọ ànábì wo ló ṣe rí ọ̀díjẹ́ gbọ́ sáà ànábì kan lọ kí Ọlọ́run Muhammad nìkan ni ó débi Ọlọ́run wà báyìí ọbọ̀lọ́n sọ̀rọ̀ báyìí òun àtọ́lọ́run kama qaba qawsayni aw adina ṣe ẹni wọn fúyàbó wo sọ fúyàbó wo ẹ dákun Jìbìrìlù ọba gbogbo màláìkà ni wọ́n wà á rán láti sánmà keje yóò wà á mú Kùránì sánmà àkọ́kọ́ sánmà keje wọ́n ti ṣe kíni ni wọ́n ti rán níbo ló ti mú Kùránì sánmà àkọ́kọ́ yóò wà á jíṣẹ́ bá Ànábì ké ya Rasulullah ọlọ́ni fún ọláyà yìí o Allahu akbar tánà yìí bá fẹ́ gba Kùránì gbogbo sábẹ́ wà kí gba Kùránì lọ kọ̀dàlú tí Kùránì bá ń sọ̀kalẹ̀ kí mo ní òsè bá náà yìí bá jòkó mo ti jòkó yìí tí a bá fẹ́ fún Kùránì bí Jìbìrìlù bá ti ń palẹ̀ mọ́ láti sánmà òun mọ́ ọmọ lára Ànábì kò ní lè sọ kankan mọ́ kí mo ní òsè yóò kàn jòkó báyìí tọ́ba yá òògùn yóò máa lágbára tọ́ba yá òògùn yóò máa jáde lára ẹ̀ bí odidi ìka báyìí tọ́ba yá gbogbo aṣọ yóò ṣe kí ni tọ́ba yá yóò wá ṣubú lulẹ̀ yóò wá kò wá ní sẹ́mi lára ẹ̀ mọ́ rárá lásìkò Jìbìrìlù ṣe kí ni ó ti dé ti ń kọ́ Kùránì tọ́ba wá tají padà yóò ẹsẹ̀ wá sọ pé ó ìyá ìlà ìyá wọ́n fún mi láyà báyìí yóò ẹsẹ̀ wá kà ọ̀nà kan tí Jìbìrìlù gbà sọ̀kalẹ̀ nu níjọ́ mi Jìbìrìlù wá wá tọ́ba wá wá yóò wá dírẹ́sì bí èèyàn yóò dàbà tìrì bíi lárúbáwá ìmọ̀ ẹjọ́ ọkùnrin kan jẹ́ ń pè ní Dahiyatul Kalbi kí ni mo pè é tí Jìbìrìlù bá sọ̀kalẹ̀ ọkùnrin tí máa jọ nu yóò wá jókòó tà Nábì yóò wá pé ya Rasulullah Nábì náà máa dáhùn ma huwa al-Islam kí ni jẹ́ Islam Ànábì wa dá lóhùn wa ma huwa al-Iman kí ni jẹ́ imani Ànábì wa dá lóhùn wa ma huwa al-Ihsan ma huwa al-Qadar kí ni gbákìlá wọ́n jọ wọn sọ̀rọ̀ àwọn sábẹ́ ní oṣù kí ni wọ́n wà mẹ́ tọ́wọ́ yà wà nítọ̀ èmi ń lọ Ànábì ọlọ́ dábọ̀ àwọn sábẹ́ máa fi ya Rasulullah ọkùnrin wọlé àgbà Ànábì wa ní fa innahu Jibrilu atakum yu'allimakum dinakum Jibrilu nù ọwọ́ akọ yín lẹ́sìn yín ìjọ kan bẹ náà tọ́wọ́ báwọn tọ́kàn jòkó tí ọ̀sán kàtí kan bá Ànábì ṣèfàájì ǹjẹ́ kí ló dé ó ní mo kàn wá bọ́ ṣèfàájì ni torí mo rí kọ́lọ́ ń fẹ́ràn rẹ̀ jù mí lọ máa kí ọ náà ni ìjọ mi ń bẹ Ànábì ọmọ kọjá lọ Jibrilu ọkà padà pé salamu alaikum Jibrilu yọkàn ní kí ló dé yóò ní mo wá béèrè ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ náà ní kíkó wọn wà sí torí mo mọ̀ kọ́lọ́ ń fẹ́ràn rẹ̀ jù mí lọ mo sì gbọ́dọ̀ máa kí ọ gbogbo gbà ṣé wọ́n rí Jibrilu rí ọ sálámà sí ọ rí tí wọ́n bí ọ lọ sánmà níjẹ́ wọn wá ẹ farabalẹ̀ o Ànábì tá a wá ń wí ọ wá bímọ méje láyé mẹ́fà kú lójú rẹ̀ mélòó mo ló bí mélòó ló kú lójú ẹ̀ kí láà pèlè yín o ṣé gbàtọ́ lọ ń dán o sí òrí sí ọ̀fẹ́ náà rẹ̀ mọ́ sáà Nábì ọ̀sàdúrà kọ̀pọ̀ lọ́hùn wọ́n yọ́ là Nábì kọ̀ lọ sọ́mọ̀ mọ́ wọ́n ṣe wọ́n dẹ̀ wò ta ni wọ́n tó nira mi wò bá Nábì ti tó láròyìn fún ọ Ọlọ́run wá fún ọlọ́mọ mẹ́fà láyé méje láyé ọwọ́ apá mélòó lójú ẹ̀ ẹ wo níjẹ́ orúkọ ọkọ̀ Ànábì sunkún níjọ́ tí kan náà ọmọbìnrin rẹ̀ ó kú àwọn Ànábì Ọlọ́run rámi wò ọmọbìnrin Ànábì kan ó kú jọ kan ó wà nínú oyún Zainab wà nínú oyún
wọ́n wá gún lọ́kọ̀ pẹ̀lú oyún ọmọ inú oyún ẹ̀ wá jáde ọmọ Ànábì wọn ṣe bẹ́ẹ̀ fún ba Ọlọ́run sì wà lókè sánmà keje sì ń ṣe kíní ìwò wọn sépa rẹ̀ ọ̀kágbà wọn fẹ́ gun ní nǹkan kọ́ lọ́wọ́ hangi ọwọ́ ẹ̀ ní ipa rẹ̀ sì kákọ́ mọ̀ wọlé ipa rẹ̀ kákọ́ mọ̀ jáde níjọ́ náà Ọlọ́run ò ṣe gbogbo ẹ̀ Ọlọ́run wá ṣe gbogbo ẹ̀ ta ló fi dánwò ta ni wọ́n tó nira dánwò Ànábì tá a wá wí yìí ó fẹ́ yàwó mọ́kànlá láyé yàwó mélòó mọ́ ló fẹ́ mọ́kànlá nígbà tí eku ó kù 9 mélòó mọ́ ló kún àti eku 9 gbogbo ìyàwó ń pátápátá 2 péré ló bímọ fún mélòó mọ́ ló bímọ fún 2 mélòó ni ò bímọ fún 9 sọ́lọ́wọ̀ lágbà kó bù wọn lọ́mọ kí wọ́n máa pẹ́ àyàwó Ànábì ni wọn gbọ́dọ̀ má bímọ ọ̀rẹ́ Ọlọ́run ló fẹ́ wọn gbọ́dọ̀ má bímọ Aisha kọ̀mọkùnrin kan láyé rí Ànábì fẹ́ lọ́mọ ọdún 7 ó súnmọ́ lọ́mọ ọdún 9 Aisha ò lóyún àrọ̀dáyé tó fi lọ́ bọ́lọ̀ ó sì gbé pẹ̀lú Ànábì lọ́dún 8 ọdún mélòó ló fi gbé ọdún 8 ṣé kò sàdúrà ni Ọlọ́run ọ̀sẹ̀ á pé ọ̀rẹ́ mi l'Ànábì Aisha gbọ́dọ̀ má bímọ nílé rẹ̀ bùn lọ́mọ mo gbọ́dọ̀ bùn lọ́mọ nígbà tọ́lọ́run wà bùn nísìn kí ló fi ṣe wọn kí ló fi ṣe yẹn àbẹ̀wò wọn lo ogun udu ẹ máa gbọ́ mi dáadáa Ànábì sọ fáwọn kan pé ẹ̀yin rùmọ́ọ̀tù dẹ̀ ń tafa ẹ dúró sí bíbà yìí ibi eré òkè yìí ni ẹ dúró sẹ́rí bí mo ní ẹ dúró yìí kọ́dà kẹ́ẹ̀rí àwọn kèfèrí kí wọ́n gé wọn lérí dàálẹ̀ báyìí kí ẹyẹ máa wá sá eré wọn jẹ ẹ má kó bí mo ní ẹ dúró o sẹ́yìn màkà wọ́n nínú àwọn rùmọ́ọ̀tù tí ń tafa yìí Ànábì ní ẹ dúró lérí òkè yìí tẹ́ ẹ bá wà lérí òkè yìí kẹ́ wá rí kí wọ́n ti pa àwọn kèfèrí tán báyìí kí ẹyẹ máa wá sá orí wọn jẹ ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ bọ́lẹ̀ àfi tí mo bá ní kẹ́ bọ́lẹ̀ àwọn tí wọ́n dúró mẹ́ tó tọ̀ nígbà tó ṣe sà eré òkè ni wọ́n wà wọ́n bá ra àwọn kèfèrí tí wọ́n ń sá lọ la wọ́n bá ní àwọn kèfèrí Mẹ́kà ní sá lọ yìí a ti wí ni gbogbo nǹkan ogun tí wọ́n kọ́ wá tí wọ́n dálẹ̀ yẹ já lọ ṣe kí ni ẹ já lọ palẹ̀ mọ́ sẹ́mi pa Ànábì ni wọ́n gbọ́dọ̀ bọ́lẹ̀ kí ni wọ́n ṣe wọ́n bọ́lẹ̀ wọ́n yóò fi Ànábì padà wọ́n bọ́lẹ̀ báyìí wọ́n ń sa nǹkan ogun táwọn kèfèrí dálẹ̀ jẹ́ ń sá lọ àwọn àsáwọn tó wà lókè yẹn ní kèfèrí rí tẹ́lú fi ń ṣe kí ni pé àwọn eléyìí ọgbọ̀dọ̀ tó lọ́fà ákútán ni wọ́n fi ń sá lọ báwọn ti wá wẹ̀yìn tí wọ́n rí pé ní òkè ó ti fírì báwọn ti padà nú bí padà tí wọ́n padà báyìí dé wọ́n káwọn sàbí mọ́ bí wọ́n ti ń kó bí wọ́n ti bẹ̀rẹ̀ sí pa wọn mọ́ bẹ́ẹ̀ nu ìpakúpa Ànábì ti jòkó síbi kan lábẹ́ àti bàbá kan tọ́kàn rẹ̀ ti balẹ̀ pé tọ̀ kí wọ́n sá lọ tán tọ́kàn bá balẹ̀ kó ń wá ọ̀dà fáwọn tó wà lókè kí wọ́n sọ̀kalẹ̀ ibi tí Ànábì jòkó sí ọmọ nǹkan kan àfi gbá látẹ̀yìn wọ́n gbá ní nǹkan látẹ̀yìn ọkàn ṣubú lulẹ̀ ni ìṣubú báyìí tó ní kó wọ́n gbójú òkè báyìí dé wọ́n tún la ní nǹkan wájú gbá wájú bẹ́jẹ̀ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ti pa wọ́n ibi tó ti ń fọ́ kojú pé ojú mi tí ó tún wókè báyìí dé wọ́n tún la ní nǹkan míì eyín méjì lókè eyín méjì sálẹ̀ fò yọ Ànábì kan ṣubú bẹ́ẹ̀ ni wọ́n bá pariwo pé Muhammad ti kú Usman fúnra màfáàní wá dé Abubakar wá dé àwọn sàbẹ̀ wá dé wọ́n wá bẹ̀rẹ̀ sí sá wọn ní sàkúsà wọ́n wá ń gbé ara sí kèfèrí báyìí kí nǹkan má fi bá Ànábì mọ́ tí wọ́n fi wá rí fún Ànábì wọ́n fẹ́ bí yín léèrè nígbà wọn làǹgì látẹ̀yìn sọ́lọ́run ò sí sánmà ẹ dá mi lóhùn nígbà wọn fọ́ngi wájú tí wájú bẹ́jẹ̀ sọ́lọ́run ò rí ìgbà wọn làǹgì lẹ́yìn tẹ́yìn yọ sọ́lọ́run ò rí gbogbo ṣé in tó séhun ṣé pọ́lọ́run ọ̀ká kọ́ mọ́ ṣe kí ló fi wá ṣe ìgbà tó séhun kí ní jẹ́ yẹ kí ní jẹ́ jàmá àmì wò àwọn tọ́lọ̀ ń fẹ́ àkàlẹ̀ mọ̀ọ́kà fún ọ yìí o àmì wò wọn rí o ìtumọ̀ ẹ̀ ni pé pọ́lọ̀ ń bá fẹ́ràn àwọn náà kí ló rí ìtọ́lọ̀ ń fi sóòfẹ́ fún mùmínì àmì wò ni o Ànábì wa Muhammad ó ní ìdá ahabballahu abudan tọ́lọ̀ ń bá nífẹ̀ẹ́ ẹrú kan ibùtàlá àwùjọ dẹ̀wù ẹ wo bá ti rán Ànábì tó yìí ó dijọ́ kanjọ́ mẹ́ta kò jẹun kí mo ní kò ṣe kò jẹun kò rí tí ó jẹ ni o bébí tí ń pa Aisha ní ń pa gbogbo ara lé
kí la anabi sẹ́ńgbò díjọ́ kẹta anabi mọ́kúta ibi tó ń jẹ́ máa dúnú ọwọ́ àfọkúta síbẹ̀ ọwọ́ àdé okùn ma ọwọ́ àfi sọ́ọ̀kì nù ẹ̀ ọwọ́ kírun àṣùbà àtàn fún mùsùlùmí kò sọ pé wọ́n jẹun láti jẹta gbàtí nira wa pọ̀ ọwọ́ ajáde síta ọwọ́ àjòkó ń ta ọwọ́ àti sà Abubakar wa ń bọ̀ ọwọ́ àdé òjòkó tì wọ́n ṣe fàájì ó ṣe sà Umaru jòkó ó ṣe sà Usman abafani jòkó ó ṣe sà Alibade nígbà yàrá wúlò rẹ̀ bá ní ya Rasulallah ó di yẹlọ bá ma jẹun anabi níbẹ̀ ni àjẹun náà ni Abubakar ni òjíṣẹ́ Ọlọ́run ọlájẹta ó níbẹ̀ ni Abubakar ni bí tèmi náà ti rí nù Umaru ni sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ lélẹ̀ tèmi náà Usman ní bó ti rí lèmi náà nù Ali ní bó ti rí náà nù kọ́dà àwọn ọmọ rẹ̀ gan ọ̀jẹun anabi Fatima gan ọ̀jẹ́ anabi níbo làwa sí báyìí ní a bá dámọ̀nà pé Abu Ayyub al-Ansari ṣebí ilé rẹ̀ ń bẹ̀ wọn ọ́ dákọ̀ gbogbo ẹ̀yìn ilé rẹ̀ kún fókó olówó ẹjẹ́ àlọ́kí tá a bá débẹ̀ yọ gbà nẹ́bì ní àlejò á sì jẹun náà anabi bá ṣáájú Bakari tẹ̀lé Umaru tẹ̀lé Usman abafani tẹ̀lé Ali àná rẹ̀ tẹ̀lé ọba dọ̀dọ̀ Abu Ayyub al-Ansari wọ́n débẹ̀ báyìí tí yẹn fojú kan pé Muhammad wá kí mi èmi Muhammad inú ẹ̀ bá ṣe kí ni bí ti ń wọlé ní jáde ẹsẹ̀ kan náà ọ̀yà àgbàdo tútù ó ní mú Ayuba máa gún àgbàdo yìí ìyá Ayuba ń gún àgbàdo pa ewúrẹ́ tó ṣe dáadáa ó ti du ó sì lọ́ọ́ ságíjọ́ ó sun ewúrẹ́ àwọn ànábì ń ṣe fàájì lábẹ́ àbà kátó wí kátó fọ̀ wọ́n ti gbàgbàdo tán wọ́n ti dáná wọ́n ti na àgbàdo sẹ́ni iná ní ti yan bíi búrẹ́dì wọ́n ti fòróró sí ní ti ń dé bíi búrẹ́dì kátó ṣe sà ọ̀yànà tí wọ́n ń so ti ṣe kí ni ó ti jiná wọ́n ti fẹ́ kó àti yọ sí wọ́n ti sún ó ti gbẹ wọ́n bá ń la ẹran yẹn báyìí wọ́n fi sínú búrẹ́dì wọ́n gbé fún anabi sẹ́ni bá anabi ti gba ta kọ́kọ́ Allahu Akbar ẹ lọ jábí ama anabi ní Ali gba ilé yìí lọ ọmọ fún Fatima náà kọ́ màmí ọ jẹun náà kí n tó jẹun ọkọ̀kọ́ ni wọ́n lọ fún ọmọ àwọn náà kọ́kọ́ jẹun kó n tó ṣe kíni àṣebi yẹn ti lébi ń pa Fatima ara anabi ọgbà bíbí bá ti ń pa mí kọ́ yẹ kọ́ pa ọmọ mi lẹ́yìn ìgbà wọn lọ́yẹ̀sẹ̀ wa nítọ̀ Ali tiẹ̀ náà ní ó wá jẹ Abubakar wá jẹ Umaru wá jẹ Usman wá jẹ èyí tó wá kú Abu Ayyub wá pààkì fún wa pé àwọn èèyàn mi lé ní ẹ bá ń ṣe kí ni ńgbà tá anabi kó mi Ọlọ́run ní latus alonna ya umayidin Ọlọ́run ní gbogbo ń tẹ́ ẹ jẹun ẹ sàkáǹtì ẹjọ́ alikiyama lẹ́yìn àmì wo ọjọ́ mẹ́ta tí wọ́n jẹun wọ́n tún wá jẹun Ọlọ́run tún ní wọ́n ṣe kí ni tẹ́bí bá pa àwọn ọjọ́ kan ọmọ tó dà anabi Ọlọ́run lè bí jọ́ mélòó pa wàṣádà min sagabin aṣáhó wátàwà débi jọ́ kan bá pa àwọn ọmọ tó dà ó dìdàkudà ó lè jáde ó lè fò gánà ó lè pààyàn torí ibi jọ́ mẹ́ta ebi lọ́pàá anabi yìí kò dìdàkudà ẹ dákun nígbà tẹ́bi wá ń pa yìí nísìn sọ́lọ́hún ò rí sí ọmọ kí ló ṣe fún yẹn kí ló ṣe fún yẹn nígbà tó fọ́ Aisha tí ò bímọ kí ló ṣe fún ìgbà tí wọ́n ń nàìjí lérí kí ló ṣe fún ìgbà tẹ́yìn ẹ̀ka bọ́ọ̀lẹ̀ kí ló ṣe fún ìgbà tí wọ́n ń sa ní nǹkan lógun kí ló ṣe fún ìgbà tó fẹ́ yàwó mọ́kànlá tí méjì bímọ tí mẹ́sàn-án ò bímọ kí ló ṣe fún ẹ dákun bó ni wọ́n jẹ́ tó nira mi wò tí ń já mi wò lẹ́gbọ́ yìí o ìtumọ̀ ẹ̀ ni pé béèyàn bá ti jẹ́ ni Ọlọ́run ọba tó bẹ́ẹ̀ làmì rose ṣe kí ni ó ti pọ̀ tó ẹni tí bá ń pò wọn ọ̀fẹ́ rá mi wò kò fẹ́ jẹ́ ni Ọlọ́run sẹ́ẹ̀sì rí àmì wo yẹn ní kò sẹ́ni tí ò ní kàn kí ni mo wí fún yín èyí tó dáa jù ní kọ́ jẹ́ ni Ọlọ́run kámi wo máa wá kà ó lérí mo fẹ́ bí yín léèrè ọkùnrin kan bẹ lọ́nà àdúgbò mi ń bẹ̀ wọn ìní dákọ̀ tí ń jẹ́ ogun ní ma ṣe àwọn àbá àti àwọn apáwọ́dà ní ma ṣoògùn gbogbo àwọn ìmáàmù ládùúgbò wa wọ́n ń lọ́dọ̀ rẹ̀ tí wọ́n bá gúnṣẹ́ tí wọ́n bá jí owó àwọn mọ́mù tí wọ́n bá lọ́dọ̀ rẹ̀ wọ́n bá gúnṣẹ́ tí wọ́n bá gúnṣẹ́ tán yóò fún kálukú lẹ́bù tí àtọ́sẹ́ tiẹ̀ ọ̀fẹ́ yàwó àfàlà bíbù tọ́ ọ̀fẹ́ yàwó ọdún mẹ́ẹ̀ẹ́dógún sóbímọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọ̀fẹ́ yàwó kọ̀rọ̀ ọmọ bí ó sì tún ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run tó ń ṣoògùn tọ́lẹ́ni tí bá ń ṣoògùn ẹlẹ́bọ ni kì í bá wá dúró pẹ̀lú Ọlọ́run gan kọ́ mọ̀ ṣẹbọ ṣe é mọ̀ pé ọ̀rọ̀ àlìjẹ́nà ó dè bí ọ̀bá ṣẹbọ nísìnyí èyí ọmọ kò ṣe kí ni èyí àlìjẹ́nà ń kọ́ àfi tọ́ba túbá èyàn jẹ́ kèfèrí ìbẹ́ náà pásítọ̀ tí ò bímọ tí ọmọ ìjọ lọ bí omi ó lè wá máa sọ fún yín kẹ́ ẹ máa bọ̀ ẹ́ bímọ ń tàn yín ni òun ò rí bí
àmì wònú fóun náà èèyàn jẹ́ mùsùlùmí ó jẹ́ kèfèrí babaláwo ń bẹ tí ń sọ pé máa gbé ṣòro rẹ bọ̀ tóun gangan fún rẹ ìṣòro ní èèyàn jẹ́ mùsùlùmí ó jẹ́ kèfèrí yóò rí ṣòro kí mo ní yóò ṣe kò sí ṣe kí ẹ má ra dánwò Ànábì wa Muhammad ọwọ́ ní tí múmi ní bá ra dánwò gbogbo àdánwò rẹ̀ oore ni Ànábì ní tí mùsùlùmí rẹ̀ gbogbo àdánwò rẹ̀ kí ni ó ní bọ́lọ̀ ń bá dánwò sọ́bàr yóò ṣe sùúrù fàkànà khairan lahu àmì wọn wà dórí fún tọ́ bámi wò bá wá pọ̀ sẹ́yìn àmà fara máa lọ náà ni ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ kẹta nu bámi wò bá pọ̀ ọ̀rọ̀ kẹrin ní jèrè bámi wò bá pọ̀ sẹ́yìn àmà fara máa lọ ni èyí fara máa wò kí ni mo wí fún yín èyí fara máa ọwọ́ ní ọkọ̀ òbí mọ́ ò ní fara máa ó ń ṣiṣẹ́ òrí ṣe ó ní faramọ́ jojúmọ́ ní rẹ̀ ó ní faramọ́ ọ wá solution kí mo ló ṣe ọ wá solution wa pín sí méjì kí mo ló ṣe solution tọ́lọ́hun fẹ́ solution tọ́lọ́hun ọ̀fẹ́ ẹ̀dá kan ní tí ọ̀rọ̀ ọmọ bí tọ́ba ya wọ́n ní kọ́ lọlé alágbo tọ́ba ṣe sà wọ́n ní bàbá 1 million boys kọ́ lọ́bẹ̀ wò tọ́ba yẹ sàwọn nìkan lọlé aláfa tọ́ba yẹ sàwọn nìkan lọlé aláwo tọ́ba yẹ sàwọn pọn ọmọlangidi fún wọn ni wọn máa pọn ọmọlangidi káàkiri pé tọ́ba ti pọn ọmọlangidi òun náà ṣe kíní òun yóò bímọ tọ́ba yẹ sàwọn mú lọ́dọ̀ àwọn ọlọ́sùn lọ wẹ̀ fún sẹ́ẹ̀rí gbogbo eléyìí ń solúsàn jẹgẹjẹgàn kí ni mo pè é tíṣẹ̀rí ọ̀fẹ́ péyàn bá wá solúsàn ó lè rí ó lè má rí àmọ́ yọ wọ náà kí mo ní yóò ṣe solúsàn gidi wá wà kí n solution gidi òun làdúà kí ni mo pè é ẹ wo wàláhì ẹ má yàdúà o àdúà ti ṣe nǹkan gbèsè ayé tèmi yìí tí ilé ṣe nǹkan mi mọ́ lẹ́yìn àdúà wàláhì tí mùsùlùmí bá ṣe àdúà kọ́lọ̀ fọkànbalẹ̀ àdánwò lọ kí mo ní yóò ṣe wàláhì yọlọ ọ̀dà ẹ jẹ́ sọ̀kan fún yín kò jẹ́ tèmi tẹlómìn ni tí mo gbà nímọ̀ràn ọmọbìnrin yẹn bí ọdún mẹ́rin sẹ́yìn ó wá bá mi ó ti wá wọlé ọkọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ti kọjá kò bímọ ó wá ní sheikh mo ní náà olórí tẹlifíṣàn mo ti wò yín ṣùgbọ́n kàn mi sọ fún mi pàápàá tí ń wò yìí kì í sáfà jẹgẹjẹgẹ mo wá gbé bùkátà mi wá bá yín mo lé mi kọ́ ọ wá gbé bọ́lọ̀ mo yẹ gbé bùkátà wá bá mi tèmi náà ń bẹ tí ì rí yẹn jù ó ní ó dà òun wá gbé bọ́lọ̀ mo ní kí n pírọ́blẹ̀mù ẹ ọlọ́dún kẹẹ̀ẹ́dógún òun ni òun ò bímọ lé ọkọ mo lọ wá fẹ́ bímọ ó ní bẹ́ẹ̀ ni mo ní èmi kí n sọmọ fún yàn ọba mi tọ́wà ń sánmọ̀ ní sekínì ní sọmọ fún yàn ọlọ́ ọbẹ̀ fúnra rẹ ni njọ́ náà lọ́hùn àwọn ní oṣù Ṣàbán Ramadan ṣe kíní ìwọlé bọ̀ ọwọ́ níbo lòun ó ti bẹ́ mo ní ọmọ sọ pọ́lọ̀ ń bùnmí lọ́mọ ni ó lòun lè sọ bẹ́ẹ̀ bó ti máa wí lẹ́nu pé ọlọ́run bùnmí lọ́mọ ọgbọ́ ó sì rí ọ ọwọ́ ní sẹ́bọ̀ mo ní bó ti máa wí nu àmọ́jẹ́ ń sàsìkò tó wí fún ọ tó dájú tó bá ti wí lẹ́ẹ̀kan náà tọ́lọ́run ó ṣe kíní tí ó gbà á ọlọ́sìkò wo ni bàbá mo ní tó bá dinú àwẹ̀ padà wá ń ju àsìkò tó wí tí ó rí bẹ́ẹ̀ fún ọ bá a ti máwẹ̀ báyìí ń fi fóònù lé mi kíní nígbà àwẹ̀ di 5 tí mo ráyè mo ní yọjú sí mi láàárọ̀ ọ̀túnla lọ́ba jíde ọjọ́jọ́ Tuesday njọ́ náà mọ́nítọ̀ àsìkò tádùá rẹ̀ ọgbà àsìkò òun lọ dé yìí ìtìkáfù ń bọ̀ lọ́nà sọ gbọ́ mi yé sọ ọmọ tí ń gbé ìtìkáfù ó ní sí ìtìkáfù kọ́ ìtìkáfù ni kì í ṣe sí ìtìkáfù ó ní sẹ́ ìjọ máa ń ṣe òun ó lóun ọlọ́rí mọ́nítọ̀ wọ́n wà lọ ilé yìí sórí ìjọba yìí ní ìtìkáfù ọ̀bẹ̀rẹ̀ wá sí mọ́sálásí wá ń bì báyìí tọ́ ọba sì ríbi tó ti sí ládùúgbò yìí lọ sí ń bẹ̀ sì sọ fọ́kọ̀ rẹ kẹjọ sí kíní kẹjọ wá ẹ̀yin méjèèjì ẹ máa wà láníyàn méjì àníyàn kọ́lọ̀ ó bùn wá ní kẹ́ ẹ bá wá ìtìkáfù wàláhì àwọn méjì sanwó ìtìkáfù wọ́n sì wọ́ ìtìkáfù wa bí n bá jú yàfa làbí bọ́ ọmọ àwọn méjèèjì nígbà tí ó di tí wọ́n parí ìtìkáfù nígbà tí Ramadan mi ò fi dé kò tiẹ̀ tí ì dé oṣù kejì lẹ́yìn Ramadan Ọlọ́run gbàdúrà nígbà Ramadan mi èdè ìbejì ni wọ́n kó wá èmi máa ń ṣàdúrà kan ní parí àwẹ̀ mọ́sálásí mi àfáà yìí nìyí
afa yìí ni máa wá mọ́tò mi káàkiri ń bọ̀ láti gàdóńjọ kan kẹ́lẹ̀ mọ́ gbàdúrà bó ti rí lọ́ba wọ mọ́tò òun àtẹnì kábàjọ pàdé nínú mọ́tò ní máa ń bí ẹnìyẹn pọ́bọ̀ ló ń lọ ó lóun lọ́dọ̀ abẹ́lé àní ìjókòó abẹ́lé àjọ Sunday lòun lọ ó ní bàbá yẹ òun lè kú nítorí ẹ o bẹ́ẹ̀ nìkan bá ní ọ̀dọ̀ òun ọ̀pàlù ẹ̀ eléyìí wá ń bí pé kí ló dé ọdún mélòó ló pè fún ọ ọlọ́dún mẹ́sàn-án lòun ti fẹ́ yàwó tó wò bímọ ọlọ́dún kankan sọ fún òunjọ́ kan ni pé bàbá máa ń ṣàdúrà nígbẹ̀yìn àwẹ̀ wọ́n ṣàdúrà níjọba yìí máa bọ̀ wábẹ̀ ó ní wàláhì òun kàn dé bàbá ń gbọ́ ẹni tí ò bímọ ọlọ́mbùn lọ́mọ ẹni tí ò bímọ ó ní bàbá wa tẹnu mọ́ bí ẹni pé àbárí hun èmi sì ń wí tẹ̀sí fọ́lọ́ hun. kọ̀mọ̀ mọ́sùn náà jẹ kọ̀mọ́sùn jẹ ìyàwó ẹ̀ lóyún ó sùn ní ìyàwó lóyún nígbà ìyàwó rẹ̀ wá lóyún ó wá bímọ ọlọ́rẹ̀ kan tóun náà ń sunkún ọmọ lọ́wọ́ ní ká lọ bí àdúrà mi ti gbà wàláhì dáwọn méjèèjì mọ̀dọ́lá ìmọ̀ wọn o torí kò sí tẹ́símọ́nì lọ́dọ̀ tèmi èmi ṣe yẹn jẹ́gẹ́ èmi ṣe àfà jẹ́gẹ́jẹ́gẹ́ ó tún wá mọ́ ọ̀rẹ́ rẹ̀ náà wá tóun náà rọ́mọ bí wọ́n tún ṣe kòńgẹ́ àdúrà òun náà tún bímọ. àwọn tí mo júwe fún rẹ̀ àwọn tó ṣe kòńgẹ́ àdúrà lọ́dọ̀ mi rí tádùá wọn gbà sẹ́mi ní wàá ṣe nǹkan mi lẹ́yìn àdúrà eléri ibu mùsùlùmí ní máa wọ́nà mi lẹ́yìn àdúrà àmọ́ ẹ jẹ́ nákàlí fún yín kí n fún yín lásìkò tádùá ń gbà kí mo ní kí n fún yín ẹ jẹ́ n kàsìkò mẹ́ẹ̀ẹ́dógún fún yín tí a máa ṣílẹ̀kùn sánmà tí a máa ṣe kíni mo ti ṣe kẹ́sẹ̀tì kan wọ́n ń ṣe lọ́wọ́ nísìn ilẹ̀kùn sánmà mo pè é ẹni bá fẹ́ sọ́dọ̀ bá fẹ́ kọ́ gbà yóò sọ́gbà tí wọ́n ó ṣílẹ̀kùn sánmà ìgbà tí wọ́n ó ṣe kíni sórí tọ́ ọ bá ṣàdúrà tí wọ́n ó ṣílẹ̀kùn sánmà kò ní gòkè mélòó mo ní mo fẹ́ sọ fún yín ǹjẹ́ mẹ́ẹ̀ẹ́dógún ọ̀pọ̀ báyìí ọ̀pọ̀ ìsinú ti tó ọ̀dà ẹjẹ́ ń sọ mẹ́wàá àbí kọ́kọ́ mẹ́ẹ̀ẹ́dógún náà ni ọ̀dà ẹ máa kọ́ ṣé ẹ rí àsìkò tí wọ́n máa sílẹ̀kùn sánmà tẹ́ ẹ bá tọrọ àdúrà ẹ wo àdúrà mùsùlùmí kọ̀ọ̀dá pé lọ́wọ́ fa kílé máa fa kíní kan wàhálà lásán ni kí ni mo pè é àdúrà rẹ tó o bá ṣe ń gbà tó yẹ kó o ṣe tó o bá ṣe ní ìṣẹ́jú méjì mẹ́ta mẹ́rin márùn-ún tó bá fi lè gun sánmà ó ṣe kí ni ó parí àkọ́kọ́ àsìkò àfáà mi yé ń gbé ń bí èyí tó súnmọ́ wa ǹjẹ́ sínú kí ń bọ̀ yìí tí sínú bá tó tọ́ bá mọ́tò sínú báyìí tó bá tọrọ àdúrà kó tó sínú wọ́n sì lẹ́kùn sánmà ń gbà náà ẹgbẹ́ lọ́n tóbi ó di mélòó báwọn oníkísà ti dé àbí sáànà ń jímọ̀ ẹ jẹ́ ń sọ tàná fún yín lẹ́kùn sánmà tí wọ́n ń sí lánàá wọ́n sì bí ẹ̀ márùn-ún tí a bá ti sí wọ́n tún tì wọ́n tún sí wọ́n tún tì wọ́n tún sí wọ́n tún tì sẹ́ẹ̀rì níjọ́ jímọ̀ tí a bá pe ìrun àkọ́pè níjọ́ jímọ̀ tí a bá ń pèrún lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sì lẹ́kùn sánmà wọ́n ń pè tán wọ́n ti padà tí a bá ń pèrún lọ́wọ́ kí lọ́wọ́ máa ṣe ń gbà náà masadua ó di mélòó báwọn níjọ́ jímọ̀ tí ìmáàmù bá dérí mímbàrí báyìí tí a pé mọ́mọ́ kọjú báyìí yóò ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh tí mo bá yẹ bẹ̀rẹ̀ kí ni ó ṣe ṣe ẹni bí ìmáàmù ti wí tó tó jòkó òun tí lànà ni wọ́n ń pè Allahu akbar tí ń pèrún yẹn ó masadua àsìkò di mélòó níjọ́ jímọ̀ kan yẹn náà tí ìmáàmù bá ń ṣe útúbà lọ tọ́rọ lè níṣòro èyàn èèwò ràn kọ́ máa ṣeun èyàn bẹ́lọ̀n tí ni o lè ní wàhálà o ní máa wọ wàhálà ràn kọ́ máa ṣe ọ́ bẹ́lọ̀n tí ni. Epo lọ́dán. Bàṣírù kọ̀ọ̀kan. Fọ́nàbalẹ̀ kí ni tí ẹ̀ wọ́n ń dìde. Ọ̀yá ọmọ níjà máa farabalẹ̀. níjà máa farabalẹ̀. àbá kẹlẹ́mà ẹdúró mẹ́rin àbá dúró mẹ́rin ẹni mo ní kíjà máa. àbá ní kíjà máa. kí wọ́n farabalẹ̀. farabalẹ̀. mélòó mo fẹ́ kà fún yín. 15 mẹ́wàá.
mélòó mo ti kà mẹ́ta àkọ́kọ́ tí mo kà ibo ni ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ẹlẹ́ẹ̀kẹta ńkọ́.